Àwọn àgbẹ̀ nílùú Inal níjọba ìbílẹ̀ Yamatu Deba ní ìpínlẹ̀ Gombe ti ké gbàjarè lórí bí erinmilókun ṣe ń ṣe ìkọlù sí wọn tó sì ń ba àwọn nǹkan oko wọn jẹ́. Ẹni tó jẹ́ olórí àwọn àgbẹ̀ ní ìlú náà, Zakari Ladani, ó fìdí ẹ̀ múlẹ̀ pé ní sáárì oko 100 ni àwọn erinmilókun náà ti bàjẹ́ kanlẹ̀ láti bí oṣù kọkànlá ọdún 2025 sí àkókò yìí, pẹ̀lú owó tí iye rẹ̀ kò dín ní $100 mílíọ̀nù ($180 million) tó ti bá ìkọlù náà lọ. Ó ní níṣe làwọn erinmilókun náà ń fojoojúmọ́ pọ̀ sí lágbègbè náà tó sì ní iye wọn ti ń lọ bí 40 báyìí. Ó ní àwọn ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn erinmilókun ọ̀hún ti gbẹ̀mí wọn táwọn 3 sì farapa yánnayànna. Ó ní tí erinmilókun kan bá wọ inú oko báyìí, ó lè ba àwọn nǹkan ọ̀gbìn tó wà nínú sáárì oko 2 jẹ́ lójúmọ́. Àgbẹ̀ míì tóun náà sọ̀rọ̀, ìyẹn Haruna Ina, ó ní oko ilá òun tó jẹ́ sáárì kan tí iye owó rẹ̀ kò dín ní mílíọ̀nù 1.7 ìyẹn $1.7 million làwọn ẹranko búburú náà ti bàjẹ́ báyìí. Wàyí o, àwọn àgbẹ̀ ọ̀hún wá rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ Gombe tó fi mọ́ àwọn lájọ-lájọ tọ́rọ̀ kàn láti jọ̀wọ́ bá wọn gbé ìgbésẹ̀ oníkíákíá lórí ìṣẹ̀lẹ̀ náà kó tó pẹ́ jù. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.